tẹ́ bá wo inú fídíò yìí dáadáa ẹ má pé mi ò dárúkọ ẹnikẹ́ni but gbogbo ẹ̀yin Yorùbá nation agitator ẹ lọ fura ọ̀dàlẹ̀ ti wà láàrin yín lẹ́yìn wípé orúkọ bàbá Sunday Igboho tí mo dá pé kí ẹ má fi rádaràda rẹ lára ó ní owó ó ti ní ọlá ó ti ní iyì ó kọ̀ jáde gẹ́gẹ́ bí wípé ó wò ní ọkàn ara ẹ̀ tí gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì ló ń wá bá mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ènìyàn ń sọ pé ohun tí wọ́n wà at the back of the mind of these people àṣẹ wọn fẹ́ dọ́gbọ́n dowó ni èmi ò mọ nǹkan kan ṣùgbọ́n tọ́lọ́run sọ fún èmi lèmi sọ fún yín. I am not a blogger bí gbogbo yín bá ẹ̀yin lè jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ at least èmi I am a prophet ọlọ́run ṣàṣìlẹ̀ ó sì máa rán wa sí yín ṣá kò tí báyìí fẹ́ ṣe. You cannot owe an organization tí kò ní sí department ń bẹ carpenter máa wà ń bẹ furniture máa wà ń bẹ electrician máa wà ń bẹ in a department if you want it to work inú department yẹn náà lẹ ti rí èmi tá a pè ní wòlíì ọlọ́run so that I can open your eyes ọ̀dàlẹ̀ ti wà láàrin yìí irọ́ ọ̀dàlẹ̀ yìí náà dẹ̀ ló ṣe àwọn bàbá wa tí wọ́n ò fi rí nǹkan kan ṣe wọ́n ṣe gbé náà nìyẹn wọ́n gbé àwọn máa pín àwọn máa ṣe gbá àwọn máa ṣe wọ́n ò rí nǹkan kan ṣe ọ̀dàlẹ̀ yìí náà ló ṣe wọ́n ọ̀dàlẹ̀ náà ẹ tún ti bẹ̀rẹ̀ yìí nítorí ọ̀rọ̀ owó èèlò ní 2.5 million naira àtàwọn àti ẹ̀wà wo dodo tẹ̀lé ẹ̀dá náà èèlò lówó náà owó tó ti pé 30 million ní gbogbo ẹ̀ lápapọ̀ èmi ò mọ bẹ́ ṣe ṣe mi ò mọ bó ṣe wá mi ò mọ bó ṣe dán ẹ jọ ẹ má ti ọ̀rọ̀ owó yìí ẹ má fi ọ̀rọ̀ wàhálà owó ẹ má fi pọn omi tó tutù sínú ọkàn àwọn ọmọ Yorùbá nílé lóko o ẹ jọ mo bẹ̀ yín o ẹ má ti torí ọ̀rọ̀ owó yìí ẹ má ti torí ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ohun tẹ́ ẹ fẹ́ jẹ ẹlòmíì ti wo ewé lásán ṣebí you are the same thing with all this fake passport. You are the same thing with all this same pastor, the fake pastor you are talking about. You are the same thing with them. All in the name of money. Ṣé bí torí owó náà làwọn náà ṣe wá sórí íńtánẹ́ẹ̀tì? Èmi ò ti torí owó wá sórí íńtánẹ́ẹ̀tì o. Mi ò pèèyàn kó fẹ́ mi lówó o. Mi ò ní kó ra dátà fẹ́ mi o. I am a spiritualist. I am a prophet. I run a spiritual church and I do spiritual work. Èèyàn bá pè mí bóun ní problem tèmi pé kí n gbàdúrà kí n ríran sí i tó bá dẹ̀ pé ohun tí mo rí sí ẹ kì í ṣe tiẹ̀ tètè sọ fún mi pé bàbá you are a fake person. Ṣùgbọ́n láti ọjọ́ tí wọ́n ti ń pè mí ṣe bóun náà ni wọ́n rí mi yìí tí wọ́n ti ní pé kí n gbàdúrà fún àwọn ohun tí mo bá rí òun ni mo rí ó dẹ̀ máa ń confirm ẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí. I'm a spiritualist. I run spiritual church and I do spiritual work. Anybody can call me. Èèyàn lè pè mí tèmi ni pé kí n sọ pé nǹkan báyìí ló fẹ́ ṣe. Mi ò wá sórí íńtánẹ́ẹ̀tì kí n wá dówó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò wá sórí íńtánẹ́ẹ̀tì kí n wá ní kéèyàn kan dá owó fún mi o. Mi ò pèèyàn rí pé kó kówó lé mi lọ́wọ́ o. Ṣùgbọ́n lórí ìrere ìje tá à ń sá yìí ẹ̀yin Yorùbá agitator ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má pọn omi tútù sínú ọkàn àwọn Yorùbá o. A ti jí o ojú ti là o lódò tẹ́ fẹ́ máa ṣe yìí ẹ ti ń fara pé àwọn pásítọ̀ tó jẹ́ fake o tẹ́ pé kò sí ohun tí wọ́n fi wà lórí íńtánẹ́ẹ̀tì pé owó yìí lọ kò sí ohun tí wọ́n ṣe wà lórí íńtánẹ́ẹ̀tì pé kí owó ni òkọ́ 419 àwọn èèyàn kí wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n ba yí àwọn èèyàn jẹ́ kò ju yẹn lọ. Kò ju yẹn lọ o ẹ má jẹ́ ká mú ọ̀rọ̀ owó ká mú wọ inú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o tó bá pé owó ló máa déṣù sílẹ̀ ẹ fi ọ̀rọ̀ owó sílẹ̀ o ká dẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run kó jọ kó bá wa darí ọ̀rọ̀ ńlá tó tún ju ọ̀rọ̀ tó wà lọ́wọ́ bàbá Sunday Igboho lọ kó tún darí ẹ̀ sí kí iṣẹ́ yìí lè lọ sí iwájú. You don't have one voice. Yoruba don't have one voice. We lack one voice. That is the problem. That is one of the problem. The first one is that we are betrayer. Number two, money issue. You like money. Yoruba people like money. They can go and take bribe at any time. I don't tell you that all agitators take bribe, but I am talking generally to Yorubas. They can change their voice at any time. They don't have one voice.
The lack of priorities, they are not transparent. I am talking generally. Yoruba agitator. Enough, it is enough. Ohun tẹ́mi dẹ̀ lérò pé a lè ṣe gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ, ta ni olórí gangan? Ẹ jẹ́ kí olórí jáde. Ta ni olórí Yorùbá? Olórí Yorùbá Odùduwà yìí gangan. That is number one solution. Ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀. Ìkíní nìyẹn. A fẹ́ mọ olórí Yorùbá yìí gangan kó jáde kí wọ́n sọ̀rọ̀. Ṣé gbogbo àwa tá à ń tẹ̀lé wọn yìí tẹ́jú àtà ṣe àfi ọwọ́ sí kí wọ́n jẹ́ olórí? That is number two. Number three, ẹ jẹ́ kí olórí kó pàṣẹ wípé we will only have one pulse. Tí ó dẹ̀ máa wà accountable. We will only have one pulse. Pulse kan ṣoṣo òun ni ká ní for fund. Not this one, we talk about fund. That one, we talk about fund. This one, we talk about fund. That one, we talk... No. Let us have one pulse. And if you want to talk about funds, if everybody want to talk about fund, it should be inside one pulse. And it will be inside the pulse of Yoruba nation. That is the solution. And it must be accountability. That is all. Ó gbọ́dọ̀ ní ìṣirò nínú. That is it. Tí a bá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ní ìtumọ̀, ẹ jẹ́ ká mọ olórí, kí olórí sì jáde, káwọn èèyàn sọ pé àwọn ní olórí wa. Ẹlẹ́ẹ̀kẹta ni pé a gbọ́dọ̀ ní àpò kan ṣoṣo, kì í ṣe àpò méjì. Tí agitator yìí bá fi Yorùbá ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá tí yìí bá fẹ́ sọ tiẹ̀, orí ibi tó máa ní kó dáwó sí nìyẹn. Tí tó máa fẹ́ sọ tiẹ̀, ibi tó máa ní kó dáwó sí nìyẹn. Tí yìí bá fẹ́ sọ tiẹ̀, ibi tó máa ní kó ṣe pé kéèyàn kan lòun gbowó kan sọ́wọ́. If not, ni èṣù máa lò yìí. Èṣù tí ń lò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Kì í ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣe gan lẹ̀ ń ṣe báyìí. Èṣù ti wọnú yín nítorí ọ̀rọ̀ owó. Èṣù ti wọnú dodo ẹ̀yin agitator. Èṣù ti wọnú nítorí ọ̀rọ̀ owó báyìí. We need one pulse. We need one voice. We need to be transparent. We need not to lack priorities. We need not to lack it so that we can move. Ká lè tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má fi rádaràdà bàbá Sunday Igboho lára. Yorùbá nation, Olúwa ló sọ, ó dẹ̀ máa wá sí ìmúṣẹ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkejì, pé Nàìjíríà máa pín, Olúwa ló sọ, ó dẹ̀ máa wá sí ìmúṣẹ. Àìpọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ló ti sọ láti ọ̀dọ̀ wa tó dẹ̀ padà ṣẹ. Èyí wá kéré sí nǹkan tí kò ní ṣẹ. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ jẹ́ ká ẹ má torí ọ̀rọ̀ owó yìí bàjẹ́. Ẹ jẹ́ ká ní lọ́kàn. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ Yorùbá, ẹ jẹ́ kó jẹ wá lọ́kàn, kì í ṣe pé tó pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wa láti máa ná. Kò possible. Ẹ má fi rádaràda. Ẹ má fi rá bàbá Sunday Igboho lára. Ó ní owó tiẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Bàbá Sunday Igboho ní owó tiẹ̀. Ẹ má fi rádaràda. Ẹ má fi ra wọn lára. Ojú kò ní ti gbogbo wa. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ má jẹ́ kí a drop issue race tá ń sá lórí ọ̀rọ̀ Yorùbá nation. Èmi tẹ́ rí yìí, for life I will stand for Yorùbá nation. Jẹ́ pé ìran tọ́lọ́run fi wọn èmi lèmi follow. Mi ò mọ ìran tó fi wọn ẹ̀yin. Ṣùgbọ́n ohun tí à ń sọ tó jí Ọlọ́run, ohun tó fi wọ̀n mí, òun ni mò ń tẹ̀lé. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ẹ má jẹ́ ká mú wàhálà wá. Ẹ jẹ́ kí Yorùbá yìí, ẹ jẹ́ kó settle. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín, bí a bá máa pín, ìjà la máa fi pín sẹ̀. Wọn ò lè fi yín sílẹ̀. Wọn ò ready láti fi yín sílẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ. Mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ. Kò bá wọn kẹ́ ẹ pariwo látàrọ títí dalẹ́ lórí Facebook. Lẹ́yìn pé ká jà, kò sọ̀rọ̀ ńbẹ̀. Lẹ́yìn kan rí i pé wàhálà ń ṣẹlẹ̀, ìjà ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́, ó ń ṣẹlẹ̀ ní Port Harcourt, ó ń ṣẹlẹ̀ ń dá ìjà lóríṣiríṣi. Àwọn àmì tí wọ́n bá ti comply, ọlọ́bẹ̀ ọlọ́pàá tó comply ṣé kiri ọlọ́bẹ̀ kọ́ ni pé nítòótọ́ a ti dojú ìjà kọ wọ́n. Nígbà yẹn ni a tó lè mọ ohun tá à ń lọ, lọ́tọ́ lè bá yín jókòó níjókòó pé kí ló ń ṣẹlẹ̀ gan, kí ló happen gan. Láì jẹ́ bẹ́ẹ̀, ẹ ń tọra yín. Ẹ bá jókòó láti àárọ̀ títí dìgbà tí ọmọ tí ẹ ṣẹ̀ṣẹ̀ bí máa wé yín, àbí tó máa bẹ̀rẹ̀ kó máa ka yunifásitì tán lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Wọn ò ní pín
wàláì ṣùgbọ́n Olúwa ti sọ pé a ní láti pín tó bá dẹ̀ máa pín ìjà ni ogun ni ẹ lọ gbàgbé ẹ ṣe gan ni mo ń bọ̀ mi ò tí ì dé tèmi tí tòótọ́ Babaconfirm JP.